kò sọ́ba yorùbá tí wọ́n fi adé dé lórí ní ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí o. Ọba Adékúnlé Oyèlúdé Olówùkúta ló fọ̀rọ̀ yìí ṣọwọ́ sí gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá, pàápàá àwọn kábíyèsí tí wọ́n fọwọ́ yẹpẹrẹ mú àṣà àti ìṣe ilẹ̀ yorùbá, tí wọ́n sì tún bu ẹnu àtẹ́ lù ú. Ọ̀rọ̀ yìí jáde o nígbà tí kábíyèsí Oyèlúdé Màkàmá yìí fi goodwill message sílẹ̀ lánàá ní ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams tán ṣe agbátẹrù ẹ̀. Láìpẹ́ yìí náà ni àwọn èèyàn rí káàkiri lórí fọ́nrán níbi tí Ọba Olúwo ti ń sọ̀rọ̀ nípa Ọya tó jẹ́ ọ̀kan náà àwọn òòṣà ilẹ̀ Yorùbá tí wọ́n sì máa ń sọ̀rọ̀ nípa àwọn ìbọ̀rìṣà, àwọn olóòṣà, kí bí àwọn ọba tó kù ṣe lè fi ìbọ̀rìṣà lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí sì ti mú kí àwọn oníṣẹ̀ṣe, àwọn àgbà nínú ìṣẹ̀ṣe kí wọ́n máa fẹ́ fèsì láti dáàbò bo ìṣẹ̀ṣe àbí àṣà bí ìṣe ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ yìí ti wá jáde o débi pé kábíyèsí Olówùkúta ti wá sọ ìdí táwọn ṣe ní láti fi ọ̀rọ̀ pé ká dáàbò bo ìṣẹ̀ṣe àti àṣà ránṣẹ́ sí àwọn baálẹ̀ Yorùbá. Báwo lọ̀rọ̀ yìí ṣe rí gangan? Ọ̀nà ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. Ẹ gbọ́ bí kábíyèsí yìí ṣe sọ gbogbo ohun tí wọ́n sọ tán fi ránṣẹ́ sí àwọn baálẹ̀ Yorùbá lórí ìdí tó ṣiṣẹ́ pàtàkì tó pọn dandan fún wọn láti dáàbò bo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. That cut across Yoruba land, and may God continue to strengthen you and allow you to use that title till the end of time. Now, Are, if you're promoting culture, you have to protect that culture. Ask some of your men to continue to protect the culture. See, protect culture and promote go into extinction. God forbid, if Ati Awon is not celebrating Ọ̀ṣun Òṣogbo, what will we be gathering here to celebrate? Púpọ̀ nínú àwọn ọba Yorùbá ti gbàgbé nǹkan tá a jọ wà lé lórí. Fún ààrẹ tí ọ̀rọ̀ òṣèlú sílẹ̀ wá promote culture yẹn kò protect ẹ̀. Kò sọ́ba nílẹ̀ Yorùbá náà fi adé lórí ní ṣọ́ọ̀ṣì o. Àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lágbára. So you want to protect this. Ọ̀rọ̀ òṣèlú yẹn máa bá wọn gbogbo ìyàwó olóṣèlú eléyìí wọ́n fún ẹ láti protect gbogbo Yorùbá lè support ẹ. Aláàfin ibi tó wà máa support ẹ. Tó bá fẹ́ promote Christianity lórí oyè ẹni kò lọ Jerusalem. Tó bá fẹ́ promote Islam lórí oyè kò lọ Mecca. Gbogbo adé Yorùbá ni gbogbo adé. Ààrẹ Akílọ́ba Kámọ́jọ. Don't be afraid, come out and protect what you are protecting. That's my good message for you. God bless you. Tó òun lẹ ti gbọ́ lẹ́nu kábíyèsí Màkàmá Ọba Oyèlúdé Olówùkúta tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tí wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn kábíyèsí pé òun nìyẹn o, wọn kì í fi adé dé ọba lórí ní ṣọ́ọ̀ṣì àbí ní mọ́ṣáláṣí, pé ẹni bá fẹ́ polongo ẹ̀sìn ẹ̀ kó lọ sí Jerusalem bó bá jẹ́ Christian, bó bá sì jẹ́ Mùsùlùmí náà ni kó lọ sí Mecca. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí èyí tí kábíyèsí jùlẹ̀ yìí nípa àwọn kábíyèsí tó kù tí wọ́n fi àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń wọ́lẹ̀? Kí lè ròyìn ẹ̀yin èèyàn wa? Níbi ayẹyẹ yìí náà ni Ìbà Gani Adams ti ṣe ìdánilójú ètò ààbò tó yanrantí káàkiri ilẹ̀ Yorùbá, tí wọ́n sì tún tẹnu mọ́ ríran àṣà ilẹ̀ Yorùbá, tó tẹnu mọ́ pé ó di dandan pé kí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó máa tẹ̀síwájú. Tó wá ń rọ gbogbo àwọn ìpínlẹ̀ tó kù wípé káwọn náà gbìyànjú, gbogbo àwọn traditional rulers pé wọ́n gbìyànjú láti rí pé wọ́n gbé àṣà Yorùbá lárugẹ, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn lórí Ọ̀ṣun Òṣogbo festival tí wọ́n ṣe. Kí lè ròyìn nípa ohun tí kábíyèsí Oyèlúdé sọ, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa
bó ṣe pàtàkì fún àwọn kábíyèsí tó kù láti rántí ìdí tí wọ́n ṣe jọba, pàápàá bó ṣe ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ìdí tó ṣe ní láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.